the worst form of religion ẹ kàn rò pé Islam ló burú jù ni ní tí Islam fi lè kojú pípààyàn nǹkan gbogbo dáadáa táwọn náà tán ṣe àwọn tó burú jù tí wọ́n dákọ́rọ̀ àwọn èèyàn rú jù láyé òun ni Christianity graphics tẹ̀ ń wò lójúmọ́ máwòrán yìí pásítọ̀ tí prọfẹ̀tì àbí kí ló pera rẹ̀ tẹ̀ ń wò lójúmọ́ máwòrán yìí pẹ̀lú chat tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ni pásítọ̀ kan láti Kenya tó lóun bá Jehovah communicate torí kìí sọ Ọlọ́run lẹ Yorùbá àmọ́ kó lè yé wa ó lóun bá Ọlọ́run communicate ó communicate pẹ̀lú Ọlọ́run. Àwọn Christians they are more daft than the Muslims. Àwọn Mùsùlùmí wá láti wá gbalẹ̀ àwọn èèyàn láti pa àwọn èèyàn kan gbalẹ̀. Àwọn Christian àwọn wá láti wá dominate ìgbésí ayé yín láti fi ń ṣe business ẹ̀yin ó máa tòṣì àwọn ọmọ lówó ẹ̀. Bàbá rìdíìmù Ọlọ́run àtọ́lọ́jọ́ mu tíì. Bàbá wínàsì wọ́n ní àwọn àgbàlagbà 60 years ni wọ́n bímọ lọ́dọ̀ wọn láì ní hùhù. Ìjọ wo la tó fẹ́ gbọ́n èèyàn ọmọ Nàìjíríà èèyàn ọmọ Yorùbá ìjọ wo la tó fi làkà ìlànà tẹ́yìn ti rí ibi tó níṣẹ̀ṣe kan àbí ọmọ Yorùbá tó jẹ́ ìjìnlẹ̀ Yorùbá tó gbọ́ àgbọ́yé Yorùbá tó mọ ìṣẹ̀ṣe tó wá sọ pé àwọn lọ bọ Olódùmarè àbáwọn fẹ́ lọ bọ Olódùmarè sọ̀rọ̀ àbáwọn chaati pẹ̀lú adé àbáwọn gíníkẹ̀ pẹ̀lú Olódùmarè no Olódùmarè Ọlọ́run iṣẹ́ ní tẹ́lẹ̀ rí ọmọ Yorùbá ò kí ń sin Olódùmarè àlè Ọlọ́run iṣẹ́ ní tẹ́lẹ̀ sìn ńgbàtí èsẹ̀ ẹran tẹ́ kó ságbàlá tẹ́ ń sìn ńgbàtí kí ló gbé kalẹ̀ tó ní kékeré tẹ́ fẹ́ mọ̀ fi kílẹ̀ sìn àwọn sókò babaláwo kan pọ̀ ń gbòòrò tó jẹ́ pé mentality tó wà lórí wọn náà mentality religion ni mentality religion ló ń bẹ lọ́pọlọ tiwọn náà mentality yẹn tí Islam ń lò tí Christianity ń lò òun ló ń bẹ lọ́pọlọ tiwọn náà wọ́n kọ́ láwọn ṣèṣẹ̀ṣe ni mentality yẹn ló wà ní brain wọn because ìṣẹ̀ṣe is not religion ìṣẹ̀ṣe ò kì í ṣe ẹ̀sìn ẹ tó tún gbọ́ ìṣẹ̀ṣe ò kì í ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe is a total way of life. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wà kúrò. Ìbà Olódùmarè ìbà gbogbo ajúnilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà wàwà mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn odi gbogbo ibi tí ẹ tún ti láǹfààní láti ti máa gbọmi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá àtùpà ò gbọdọ̀ kú ṣàlàfíà àdùnmọ́ gbogbo wa mo kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ̀ ṣiṣẹ́ ọmọ ọba Adéọlá Adéyẹyè Kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi amọ̀lẹ́mi lọ́mọ bíbí wọn nídìí Ọ̀ṣun ọmọ àdúgbò oníbò ẹja kíkẹ́ ọ̀kasà ìlẹ̀bẹ̀mí lọ́mọ bàlùfọ̀n aláyémọ̀ rẹ ọmọ onílẹ̀kẹyìn ọmọ onílẹ̀kẹ̀ ṣẹ́gi èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fín ọ̀kan ṣe rómi ọ̀kan ṣe wòmí ẹ̀kẹta ló ń ṣe bóòlè rómi bóòlè wòmí sáà tí ẹ̀ mójú mi dòde. kí ni tí àjọ fẹ́ gbé ẹ̀wò ẹ wo graphics tẹ́ ń wò lójúmọ́ máwòrán yìí pásítọ̀ tí prọfẹ̀tì àbí kí ló pera rẹ̀ tẹ́ ń wò lójúmọ́ máwòrán yìí pẹ̀lú chat tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ni pásítọ̀ kan láti Kenya tó lóun bá Jehovah communicate torí kìí sọ Ọlọ́run lẹ Yorùbá àmọ́ kó lè yé wa ó lóun bá Ọlọ́run communicate ó communicate pẹ̀lú Ọlọ́run débi pé ó ní WhatsApp number Ọlọ́run ẹ̀rí Ọlọ́run ní God olófi save rẹ̀ ó ń bá God sọ̀rọ̀ ń chat pẹ̀lú God ó fi mẹ́sẹ̀jì yẹn ó fi hàn àwọn ìjọ ẹ̀ pé ọ̀rọ̀ tán àti Ọlọ́run jọ sọ ni ó ti sọ rí nígbà kan pé òun nìkan òun ni prophet tó wà gbogbo àgbáyé nìsín kò sí ní prophet mọ́ tá a bá ń sọ fún yín wípé Christianity ọ̀nà wà kàn jẹ́ lásán ni ẹ là yé ti religion ni the worst form of religion ẹ kàn rò pé
Islam ló burú jù ni ìyí tí Islam fi lè kojú pípààyàn nǹkan gbogbo dáadáa táwọn náà ń ṣe. Àwọn tó burú jù tí wọ́n dápọ̀lọ̀ àwọn èèyàn rú jù láyé òní Christianity. Àwọn Christians, they are more daft than the Muslims. Wọ́n daft ju Mùsùlùmí lọ. Láwọn tí wọ́n pèrè àwọn ní core Christians ẹ̀. Ṣé ẹ mọ̀ dí? Àwọn méjèèjì àti Islam ni o àti Christianity ni o wọ́n wá ṣe bísínẹ́sì. Àwọn Mùsùlùmí wá láti wá gbalẹ̀ àwọn èèyàn láti pa àwọn èèyàn kan gbalẹ̀. Àwọn Christian àwọn wá láti wá dominate ìgbésí ayé yín láti fi ń ṣe business. Ẹ̀yin ó mọ̀ tòsí àwọn ọmọ lówó ẹ̀tàn. Imagine kéèyàn sì máa fi text message pọ̀ àti Ọlọ́run jọ ń chat. Ìdí nìyẹn tí ìran Yorùbá fi yàtọ̀. Ọlọ́run Olódùmarè Ọlọ́run lẹ sọ ní family member lé yín. Mo bèèrè question kan nínú fídíò mi gan tí mo gbà mo ní ṣẹ́yìn ti rí ibi tó níṣẹ̀ṣe kan àbí ọmọ Yorùbá tó jẹ́ ìjìnlẹ̀ Yorùbá tó gbàgbọ́yé Yorùbá tó mọ ìṣẹ̀ṣe tó wá sọ pé àwọn lọ bọ Olódùmarè àbáwọn fẹ́ lọ bọ Olódùmarè sọ̀rọ̀ àbáwọn chaati pẹ̀lú adé àbáwọn gíníkẹ pẹ̀lú Olódùmarè. No, Olódùmarè Ọlọ́run iṣẹ́ ní tẹ́lẹ̀ rí. Àwọn kan ni wọ́n sọ pé Allah tí wọ́n ẹ̀tẹ́ bá fẹ́ bá Allah sọ̀rọ̀ àbí wọ́n fẹ́ bá God sọ̀rọ̀ yìí ni wọ́n lò fún, wọ́n fi represent ọkùnrin. Àwọn kan ní God created us in his own image. Àwọn Christian nù wọ́n ní Ọlọ́run dá wa ní àwòrán ara rẹ̀. Ó túnmọ̀ sí pé bá a ṣe rí l'Ọlọ́run ṣe rí. Ìtàn jẹ́ kó yé wa nìyẹn. Ọkùnrin l'Ọlọ́run lọ́dọ̀ wọn, lọ́dọ̀ àwọn Christianity. Lọ́dọ̀ àwọn Mùsùlùmí, Allah ti ẹ̀ nínú àlàyé tó wà ní Kùránì ní pé Allah ó jókòó sórí al-kursi àga rẹ̀, àga alárẹ̀ àṣẹ rẹ̀ tó jẹ́ pé orí àga tó jókòó sí ẹsẹ̀ rẹ̀ ò tó lẹ̀, bẹ́ẹ̀ ni orí rẹ̀ ò kan òkè. Àga tó jókòó lé lórí àga yẹn òfurufú báyìí ló wà gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé rẹ̀ ní Kùránì láàlá tí wọ́n júwe bá láwọn ṣe rí nínú Kùránì pé wọ́n júwe rẹ̀ pé Allah ní ọwọ́ méjì, ọwọ́ rẹ̀ méjèèjì sì ní ọwọ́ ọ̀tún ló wà. Débi pé wọ́n gbé ère Allah wọn ó wà ní Saudi. What are we saying? Ó ní pé ẹ jẹ́ ká jí ká kúrò nínú mental slavery. Ìgbọ́rí kọ́mọ Yorùbá wá ló lọ bọ Olódùmarè. Ọmọ Yorùbá ò kí ń sin Olódùmarè àlè Ọlọ́run ò ìṣẹ́ni tẹ́ ẹ lè sìn. Nígbàtí èsẹ ẹran tẹ́ kó ságbàlá tẹ́ ń sìn. Nígbàtí kí ló gbé kalẹ̀ tó ní kékeré tẹ́ fẹ́ mọ̀ fi kí lẹ fẹ́ fi sìn. Ẹ̀ntẹ́ ẹ̀mọ̀ rí ẹ̀ntẹ́ ẹ̀rírí tẹ́lẹ̀ fẹ́ mọ̀ sìn. Is that not madness? Ìdí tó jẹ́ pé àwọn baba ńlá baba tiwa tí wọ́n ṣẹ̀ wálẹ̀ tó jẹ́ pé àwọn ni wọ́n fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà ilẹ̀ pé báyìí ni ìlànà Yorùbá ṣe rí, báyìí lẹ́sẹ̀ mọ́ jẹun, báyìí lẹ́sẹ̀ mọ́ mu, báyìí ni kíní kan bí ní àjọ ṣe rí nì bó ṣe nì. Àwọn yẹn làwa máa ń ṣe ìrántí wọn. Àwọn yẹn làwa believe wípé wọ́n ṣe pàtàkì sí wa débi wípé àwọn ni wọ́n jẹ́ ká mọ ọ̀tún yàtọ̀ sósì. Àwọn ni wọ́n mọ Olódùmarè. That's why tó jẹ́ pé àwọn ń bọ wọ́n, tẹ́bá wọ́n là ń bọ wọ́n, kìí ṣe wípé àpò wọn ní Ọlọ́run, kìí ṣe pé àpò wọn l'Olódùmarè. Àwọn la lè bá sọ̀rọ̀, a lè bá Olódùmarè sọ̀rọ̀. Tẹ́bá fẹ́ bá president Nàìjíríà sọ̀rọ̀, ó ní protocol, ó lẹ́yìn tẹ́ bá sọ̀rọ̀, kàn lè ṣàdédé lọ bá president sọ̀rọ̀. Governor state yín kàn lè ṣàdédé lọ bá sọ̀rọ̀. Tẹ̀lé protocol. PA tẹ́ bá pàdé kẹ́tọ́ wá kan SSG kẹ́tọ́ kan kìíní kẹ́tọ́ wá lẹ́fẹ́ rí gọ́ọ̀nà. Ó ní protocol. Ká má wá sọ pé ẹni tó ṣe kíni, ẹni tó dá gbogbo tí ń jẹ́ dídá, ó dá gbogbo ayé, ó dá ọ̀run, ó dá gbogbo nǹkan. Lè rí ìdí tẹ́ lè fi compare Ọlọ́run pẹ̀lú any other deity
ẹ lè pè Ọlọ́run ní Allah, ẹ lè pè Ọlọ́run ní Jehovah. Ẹ tó wá pè Jehovah rẹ̀ kán mọ́ mú Jehovah wọn, kán mú God wọn, kán mú Allah wọn. Ọlọ́run ni Ọlọ́run, Olódùmarè ni Olódùmarè. Ẹ má fi wé nǹkan kan, kò lè fi wọ́kùnrin, ẹ lè fi wọ́bìnrin. This is the height of madness. Kéèyàn ló ní contact Ọlọ́run, ó àtọ́lọ́jọ́ sọ̀rọ̀ ní WhatsApp. Ó wá ń béèrè aṣọ tí ó wọ̀ lọ́wọ́ Ọlọ́run. Ń béèrè irú kọ́lọ̀ aṣọ tó ń wọ̀, ṣé white ní kó wọ̀ ní àbí kó wọ̀ kọ́lọ̀ míì. Àwọn kan sì gọ̀, wọ́n sì ń tẹ́tí gbọ́, wọ́n sì gbàgbọ́. Ṣebí kan náà ni Ọlọ́run òun Jehovah pa láṣẹ. God wọn ó pa láṣẹ kó o kàn kénú òbí tinú àtijọ́. Ẹni tó gbọ́ wọ́n mọ̀ sàdá, wọ́n ní ẹni tó gbọ́ ọlọ́mọdé ó gbọ́n, kẹni tó gbọ́n lè mọ́ rí mú jẹ. Èyí náà ló kọ́ Ark of Noah àkì ẹlẹ́ẹ̀kejì, pé Ọlọ́run fòmì payé rẹ lẹ́lẹ́ẹ̀kejì. Ó wá kọ́ àkì kalẹ̀, àwọn èèyàn ó wá gbówó lọ́wọ́ àwọn èèyàn, àwọn tí wọ́n wọ̀ àkì wọ́n wá ń fún lówó, àwọn èèyàn mọ̀ gọ́. Bàbá lọ fún owó ra mọ́tò nílọ ń bọ́ọ̀lù ní club, bàbá gba club lọ nílọ ṣe fàájì club ló lọ fún owó ra mọ́tò. Àmọ́ kìí ṣẹ̀bi wọn bí ó ṣẹ̀bi àwọn òpònú tí wọ́n gbárù àwọn ọ̀rọ̀ ìgbọ́. The same thing applicable to us in Nigeria. Ẹnìkan ló ní òun lọ sí kínẹ́tì pọ̀kọ́ chọ́ọ̀chì winners. Wọ́n ní bàbá yín Oyedepo winners chapel. Ẹnìkan wọ́n interview ẹ̀, ó lóun lọ sí winners, ó lóun ti lọ sí winners bí ẹ̀mẹ́sàn lọ́dọ̀ Oyedepo bí ẹ̀mẹ́sàn. Olóhun lẹ́nu bí ẹ̀mẹ́sàn tó ń lọ, olóhun rí àwọn miracle ńlá kan lẹ́ẹ̀mejì. Kí ni miracle náà? Lọ́nà ni pé àwọn obìnrin kan wọn ò rọ́mọ bí, wọ́n dẹ̀ ti lé ní 60 years, ní 65 years. Wọ́n ti lé ní 60 years, wọn ò ní womb. Àmọ́ pẹ̀lú agbára tó ń bẹ lọ́dọ̀ Oyedepo, agbára tó ń bẹ ní winners, àwọn obìnrin at least méjì sójú òun, àwọn sì lóyún, wọ́n sì bímọ, wọn ò sì ní wúǹbù. Wọ́n ti yọ wúǹbù wọn kú, òun ò ní wúǹbù. Bóòdá ṣe wá bímọ, bóòdá ṣe kí náà fi gbé oyún yẹn. Àwọn kan náà lára wọn lọ bá wọn lọ àwọn àtọ́lọ́jọ́ mú tíì. So sáà pọnú ni bàbá rìdíìmù ó lọ àtọ́lọ́jọ́ mú tíì. Bàbá wínásì wọ́n ní àwọn àgbàlagbà 60 years ni wọ́n bímọ lọ́dọ̀ wọn láì ní wúǹbù. Ìjọ́ wo la tó fẹ́ gbọ́n èèyàn ọmọ Nàìjíríà, èèyàn ọmọ Yorùbá, ìjọ́ wo la tó fi làkàyè wá tó fẹ́ ṣí. Káì, gbogbo ẹni tó bá fẹ́ gbọ́n, gbogbo ọmọ Yorùbá tó bá gbọ́n tó ní làkàyè, the first thing tẹ́ gbọ́dọ̀ kọ́kọ́ ṣe tẹ́ bá ti ń bímọ, mo ní pé ẹ mú ọmọ yín jìnà tèfètèfè sí anything religion. Ìṣe Islam ni, ìṣe Christianity ni, ẹ mú wọn jìnà sí anything religion. Even àwọn so-called babaláwo kan pọ̀ ń gbòòrò tó jẹ́ pé mentality tó wà lórí wọn náà mentality religion ni. Mentality religion ló ń bẹ lọ́pọlọ tí wọn náà. Mentality yẹn tí Islam ń lò, tí Christianity ń lò, òun ló ń bẹ lọ́pọlọ tí wọn náà, wọ́n kọ́ láwọn ṣe ìṣẹ̀ṣe ni. Mentality yẹn ló wà ní brain wọn, because ìṣẹ̀ṣe is not religion. Ìṣẹ̀ṣe ò kì í ṣe ẹ̀sìn. Ẹ tó tún gbọ́, ìṣẹ̀ṣe ò kì í ṣe ẹ̀sìn. Ìṣẹ̀ṣe is a total way of life. Ìrìn àjò ìgbésí ayé ọmọ èèyàn wọ́n là ń pè ní ìṣẹ̀ṣe. Ìtẹ́ ẹdẹ tí wọ́n bá, ìtẹ́ ẹbá tí wọ́n ń ṣe, bó ṣe ń jẹ, bó ṣe ń mu, bó ṣe ń rìn, spirituality ìmẹ̀mí, báyìí ni, ó là ń pè ní ìṣẹ̀ṣe. Àwọn kankan wà tẹ́ fún Olódùmarè tí wọ́n lọ kọ́ kíní tó Olódùmarè ti fi ìmọ̀ yé, òun ló fi jẹ́ pé kẹ́ tó lè mọ̀ nípa àwọn kankan, ẹ̀dọ̀dọ̀ babaláwo tí ó gbé bájẹ̀lẹ̀ láti ṣàlàyé fún yín pé báyìí ni. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa kúrò.